bàbá wa àti ìyá wa máa ń sọ. Wọ́n á ní ojú àpá kò lè ṣe kíni, kò lè jojú ara. Bẹ́ẹ̀ ni o, ojú àpá ò lè jojú ara. Ojú àpá ni sinimá eléyìí. Ta ló lápá, ta ló fàpá sí lára, ta ni àpá ò jiná lára ẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tẹ́yin ní oore ọ̀fẹ́ láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ káàbọ̀, àmọ́ rírì yín o, ẹ dẹ̀ ṣé púpọ̀ tẹ́ ẹ wá. Tó bá jẹ́ pé ẹ̀yin ti wá wà níbí, a jọ ń ṣe papọ̀ láti bẹ̀rẹ̀ náà ni. Mo ní ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé gbogbo ìgbà wa torí bá ti ń bá yín náà ló jẹ́ ká máa wà o. Láìsí ẹ̀yin kò sí àwa. Ẹ̀yin lè jẹ́ kí gbogbo ẹ̀ kó máa dùn, kó máa dán fún wa. Tẹ́yin bá ṣẹ̀ṣẹ̀ wá ń darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé ẹ kàn tẹ subscription button yẹn, tẹ notification bell so that gbogbo ìgbà tá a bá ti mú review sinimá jọ eléyìí wá, jọ máa láǹfààní láti ṣe láti ṣe gbádùn àwọn sinimá yìí. Kí là ń ṣe lórí ìkànnì yìí ni wípé àwọn àgbéyẹ̀wò sinimá tó ti lọ àbí èyí tó ń bọ̀ lọ́nà la máa ń gbé yẹ̀wò. Àti pé tí apá kejì sinimá bá jáde, kẹ́ lè rí link ẹ̀ níbi tí ẹ bá ti yẹ kẹ́ ẹ rí. Tẹ bá ti comment sísàlẹ̀, a lè mọ̀ pé apá kejì bá ti jáde, a máa ju link ẹ̀ sí yín. Bẹ́ẹ̀ ni o, sinimá eléyìí ni Scars, àpá, ìtàlẹ̀ la rí nínú sinimá yìí pẹ̀lú ọmọbìnrin tó jẹ́ ìyàwó ẹ̀ tó dẹ̀ ti bímọ kan fún un. Ṣùgbọ́n wọ́n ní oníkùn òun ló ṣe kíni ló mọ̀ọ́kà. Ìdí tí ìtẹ̀lẹ̀ fi wá ń wu irú ìwà yìí sí ìyàwó ẹ̀ ìyẹn la ò mọ̀. Tó fi di wípé arábìnrin yìí ó gbìyànjú o, ó kẹ́rù ẹ̀, ó sá jáde kúrò nílé. Ó kẹ́rù ẹ̀, ó sá jáde kúrò nílé o. Ó ń wò pé ibi tọ́rọ̀ ẹ̀ dé dúró, àbí kó ń ṣe kíni, àbí kó ń bẹ́ṣẹ̀ wọn, kó ń bẹ́ṣẹ̀ wọn sọ̀rọ̀. Ó sá jáde nílé. Ilé iṣẹ́ tó jẹ́ wípé ibẹ̀ ló ti ń ṣiṣẹ́, tó jẹ́ pé ọ̀gá ilé iṣẹ́ gan-an ó ti sú torí pé ó máa ń pẹ́ dé ní gbogbo ìgbà. Ọ̀gá ilé iṣẹ́ tí ń wò bóyá kò ń tiẹ̀ lè dànù náà ni. Ibẹ̀ ló wá tún padà lọ fi àdàgbà ètò rọ̀ sí o, àbẹ́ẹ̀ rí nǹkan. Ibẹ̀ ló lọ fi àdàgbà ètò rọ̀ sí. Látàrí eléyìí, pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ti ṣẹlẹ̀. Ọ̀gá ti káná, ọ̀gá ti mọ bó ṣe ń lọ o. Ẹ wò ó, ẹ já máa wò ó, ṣé ọ̀gá máa padà lé kúrò níbi iṣẹ́ ni? Tí ọ̀gá bá lé, ibo ló fẹ́ máa sùn? Kí ló lè fà á gan tí ìtẹ̀lẹ̀ fi ń wu irú ìwà yìí sí? Ǹjẹ́ arábìnrin tí ẹ padà máa ró lórí àbálà náà? Ẹ já pàdé nínú sinimá yìí, nínú apá kejì sinimá Scars. Ibẹ̀ ni kẹ́ ti jẹ́ ká pàdé. Ẹ comment part 2 so that tó bá ti ń jáde, ẹ máa jẹ́ ní àkọ́kọ́ tí ẹ máa kọ́ notify. Ẹ ṣé púpọ̀.